Idris yìí tún ti lé lọ́dún gbogbo lórí rẹ̀ ó yá ẹ wá bá mi kí ẹ wá bá mi kẹ́ni bí ẹni èèyàn bí èèyàn tí ń sọjọ́ bí ó akọni ọkùnrin ni onínúure ni ọlọ́kàn rẹ̀ bùjẹ́bùdànù aṣọre fúnni má wọ bẹ́ẹ̀ aláàánú olóore Idris ó kú ọdún ó sì kú yèdún. Bumzi ló ní kí n máa kí ọ ní gbèjègbèjọ aya ọba ló ní kí n wá ṣẹlẹ̀ yìí fún ọ aláṣẹ cruise concept ní New Jersey ló ní kí n pé kí o gbọ́ ò kí o tọ́. Idris ó kú ọdún ọmọ lọ́jọ́ ìbí ó kú ọdún o Ọlálẹ́kan ó kú ọdún o ọmọ lọ́jọ́ ìbí ó kú ọdún o kórí jẹ́ òṣàmọ̀dún láyé o Idris ó kú ọdún ọmọ lọ́jọ́ ìbí ó kú ọdún o Idris ó kú ọdún ọmọ lọ́jọ́ ìbí ó kú ọdún kórí jẹ́ òṣàmọ̀dún láyé o. Ire ni tìẹ lọ́jọ́ gbogbo ire ni tìẹ lọ́jọ́ gbogbo. Ọlálẹ́kan Tukur ire ni tìẹ lọ́jọ́ gbogbo ire ni tìẹ lọ́jọ́ gbogbo. Kórí jẹ́ ògo kí o tọ́ oníṣìírí wá kéré oko délé o. Ire ni tìẹ lọ́jọ́ gbogbo. Aláwo yìí ṣoore fún ẹ tó pọ̀ rẹpẹtẹ ìwọ oníṣà aláìmoore. Tukur Ọlámilékan Idris àní aláwo yìí ṣoore fún ẹ tó pọ̀ rẹpẹtẹ ìwọ oníṣà aláìmoore. Torí ó dojú fún ẹ òun fojú ríran ó dẹ̀sẹ̀ fún ẹ òun fẹsẹ̀ rìn ọba tó dàgbà síbi tó yẹ kó gbé òun ló dẹ̀sẹ̀ síbi tó yẹ kó wà o nínú ìṣòro òun ni ó gbójúlé nínú ìdẹ̀ra òun ni ó fẹ̀yìntì aláwo yìí ṣoore ó ṣoore fún ẹ tó pọ̀ ìwọ oníṣà aláìmoore. Ọdún tún ti lé lọ́dún o Idris Ọlálẹ́kan òkú ọdún òkú yẹ̀dùn àtẹ̀yí sàmọ́dún ọdún ayọ̀ ló ti mọ̀ ṣe. Kórí jẹ́ ògbó bí olúgbó ti ń gbó òkè òpẹ́ bí pẹ́pẹ́ ti ń pẹ́ kí ògbó kí ó tọ́ bí àgbàkan yìí tó fọmọ òun ṣagbára òun yọ́yọ́yọ́ òun dò kíni kó máa ń bẹ bí ẹni bẹ su àtẹ́lẹsẹ̀ abẹ náwó kórí jẹ́ olólẹ̀ yìí pẹ́ o. Bumzi aya ọba ló rọ́ mi sí ọ aláṣẹ cruise concept ní New Jersey ló ní wá pé ọbí ológun ẹrú ó ní kí n wá pé ọbí ọlọ́pọ̀n yìí wọ̀ fà ó ní kí n wá pé ọba tí ń gbọ́ baládé ó ní kó mọ̀ bẹ́ẹ̀ títí láíláí o ó ní kó kéré oko délé ó ní òní ṣìrìn òní ṣìṣe ọ̀rọ̀ rẹ̀ ò sì ní bárayénú gbogbo tó o bá ti dáwọ́lé a máa yọrí sí rere ni àṣeyí ń ṣàmọ́dún nínú owó nínú ọlá nínú àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ ó wà nímọ̀ kú ọmọ Idris ó ní jìn sànfìn ayé lágbára lọ́wọ́n ọba bó ti wù kó o pẹ́ láyé tó o ò ní mọ̀ kú ọmọ lágbára lọ́wọ́n ọba gbogbo tó o bá ti ń dáwọ́lé a máa yọrí sí rere ni àṣeyí ń ṣàmọ́dún. Adeniji ṣáni ṣẹlẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ lẹ́kọ̀ọ́ ilé èkó àdélé o ìlú táǹgẹ̀rẹ̀ ti ń sáré jẹ lẹ́sẹ̀ méjì lọ ọmọ àfijù wọ̀jà wọn rìn gbẹdẹ́kẹ́ ọ̀bùn wọ̀jà para ṣíọ̀ṣíọ̀ ọ̀bùn ṣíọ̀ṣíọ̀ tó wọ̀jà ní òrẹ̀rù àfijù wọlé èkó arómi ìsàlẹ̀ gbẹlẹ̀gbẹ̀ ní ṣẹlẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ tá ń pẹ́ lómìnira èkó ẹbí wọn ẹpẹ́ mọ̀ níta ló làbàtà bútú bàbá omi fómi ẹbí wọn ẹpẹ́ mọ̀ níta ló làlágbá lùkù bàbá odòkodò afẹ́fẹ́ tó nípọn bẹ́ẹ̀ nígbà èrè òkú
òtá máa ń gbòbí kútẹ́rẹ́ á máa ń gbòdì ní orí lọ́wọ́ ẹni ọmọ àtúpadùn gànràn ẹni ọwọ́ ẹ bá tó ẹ pé kó wá tún lè bàbá ńlá